kábíyèsí ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba lọ́jọ́ gbogbo tó ba lórí gbogbo nǹkan pátápátápátá. kábíyèsí ọba Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi. èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan àìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. èmi lọmọ àròbí ọmọ àtòrè. Gbajúmọ̀ lètò tí mo mú wá fún yín. ẹ bá mi pe àwọn ìyá, àwọn bàbá, àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò. ẹ jẹ́ kó máa yé wọn pé kí ni Adédoyin ti gbádùn dé, Adédoyin ti gbóyin dé lórí ètò lénìí. Gbogbo abala tẹ́ ẹ máa ń nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀ ló pé. Atáto iyọ̀ dùn, àlejò mi pàápàá ọmọdé ni wọ́n, àmọ́ nǹkan tí wọ́n ń ṣe olólùfẹ́ yín ni wọ́n, ẹni ayọ̀ ọkàn yín ni wọ́n. ẹ̀yin lẹ kọ̀wé pé ká gbé wọn wá sórí ètò yìí. àwọn pàápàá wọn ò tiẹ̀ ní pé báwo ni tiwa ṣe jẹ́, wọ́n ní àwọn olólùfẹ́ àwọn ńlá ti wá sórí ètò, ọ̀dẹ̀ tí wàá jẹ́ ẹ̀yin ní hòó. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu, kálejò mi dẹ̀ máa wọlé bọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwa nìyẹn. Àwọn aráalé ń kọ́. Well, wọ́n wà ń bẹ̀ o. Àwọn náà pè wá torí ẹ̀ la ṣe wá. Lẹ ṣe jẹ́ wọn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ẹ kí àwọn tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ nílé àti lókè òkun pàápàá. Ẹ wo ẹ máa bá mi gbà bẹ́ẹ̀ ni Yorùbá mi a máa yí mọ́ra wọn àtòyìnbó díẹ̀díẹ̀. Bí ó dàbí ìgbà pé ẹ̀ ń fún mi ní ìdánwò lẹ́ ń fún mi ṣe. Ẹ̀yin aráalé mo kí yín o, ẹ ṣeun tẹ́ ń wo sinimá wa, inú wa dùn, ayọ̀ wa kún tá bá ń rí gbogbo messages tẹ́ máa ń send sí wa, inú wa dùn, ẹ ṣé gan. Ẹ dárúkọ yín fún wọn. Orúkọ mi ni Bayo Alawiye. Yorùbá sinimá Yorùbá ni mo fi jáde síta ká tó máa ṣe gbogbo ìtókù àti English ni o àti eré TV àti gbogbo ẹ̀bà. Nǹkan táwọn èèyàn mọ̀ mí jù fún òun ni eré Yorùbá. Eré Yorùbá. Àwọn kan máa ń pè mí ní lover boy torí pé mo máa ń ṣe eré ìfẹ́ ní gbogbo ìgbà. Kí ló tà fi ní ṣe eré ìfẹ́? Ìfẹ́ ló solé ayé rò ni. Òun ni so. Ìfẹ́ dẹ̀ là kọjá òfin. Ìfẹ́ là kọjá òfin. Ó dà pé introduction kékeré nípa mi nìyẹn. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Abẹ́òkúta ni mí. Òwu ni mo ti wá. Òwu. Àmọ́ Èkó ni wọ́n forí mi sọlẹ̀ sí. Ṣé bàbá àti ìyá Òwu làwọn méjèèjì ti wá? Bàbá ló wá láti Òwu, ìyá àwọn wá láti Oǹdó. So méjèèjì la mú papọ̀, Oǹdó àti Òwu. Bẹ́ẹ̀ni. Báwo ni kékeré yín, àwọn iléèwé wo lẹ lọ? Mo lọ sí oríṣiríṣi iléèwé méjì nígbà tí mo wà ní kékeré. Ìkan Amosun Primary School ní Agége, Lagos African Church ní Ìfàkọ̀ lágége náà. Agége ni mo lè sọ wípé mo dàgbà sí. Lẹ́yìn ìgbà yẹn mo tún lọ sí yunifásitì ní Ogun State, ìtàn pè ní Ọlábísí Ọ̀nàbànjọ. Nígbà yẹn Ogun State University ni wọ́n pè. Mo lò bí ọdún méjì ọ mẹ́ta ń bẹ kí n ṣẹ̀ṣẹ̀ wá tó padà lọ sí University of Ibadan. Ibẹ̀ láti wá ṣe theatre arts. So bá ṣe parí theatre arts náà tá dẹ̀ parí service la bọ́ sínú ìyẹn àgùnbánirọ̀. Bẹ́ẹ̀ni. Ọdún wo gan ni ẹ parí àgùnbánirọ̀? Mo ṣetán níléèwé ní 2004. So 2005 ni mo parí àgùnbánirọ̀. Bí mo dẹ̀ ṣe parí àgùnbánirọ̀ ni mo gbẹ́sẹ̀ sínú eré sinimá. Ṣe tíátà. Bí mo ṣe parí. Eré wo ni ẹ kọ́kọ́ ṣe? Eré tí mo kọ́kọ́ ṣe 2005 náà ni àkọlé ẹ̀ ní Ìjà Ọkàn. Ìjà Ọkàn gangan ni mo ṣe tó jẹ́ pé àwọn èèyàn fi wò pé ta leléyìí ta tún leléyìí. Àwọn tó jẹ́ olùrànlọ́wọ́ fún mi nígbà yẹn Múyìwá Adémọ́lá,
Àpènà Jamal, Táíwò Ìbíkúnlé, gbogbo wọn dìde pé script yìí nǹkan tó dáa ni jẹ́ ká ṣe. Ṣé pé ẹ̀yin lẹ ní iṣẹ́ yẹn? Bẹ́ẹ̀ ni. Torí bí mo ṣe nígbà tí à ń ṣe agùnbánirọ̀ mo ti ń wò pé tí n bá máa dé sí irú iṣẹ́ tí mo ní mo fẹ́ ṣe yìí èrò pọ̀ ọ̀nà wo ni mo fẹ́ gbà fi hàn àwọn èèyàn pé nǹkan tèmi náà lè ṣe lélẹ̀. Mo wá bá àwọn tajọ ń ṣiṣẹ́ ń gbà yẹn pé ẹ jẹ́ ká dáwó, ó wà nínú sinimá, ẹ jẹ́ ká dáwó jọ ká jọ ṣe kínní yìí. Àwọn tí mo bá sọ̀rọ̀ wọn á tó 100 tí mo lọ bá wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn 8 ni wọ́n dá yín lóhùn. Ni wọ́n dá mi lóhùn. A wá bẹ̀rẹ̀ sí dáwó papọ̀. Ṣùgbọ́n tá a dáwó yẹn papọ̀ bí mo ṣe ń ṣe tán ní agùnbánirọ̀ báyìí owó yẹn làwa lọ fi ṣe sinimá. Nígbà tí wàá ṣe sinimá yẹn tó ṣe ẹ rí owó gidi nídìí ẹ̀? Ṣé rí ọ̀rọ̀ owó nínú sinimá ó dàbí kéèyàn fẹ́ ṣe orin síta ni wàá máa rò pé ó lè di nǹkan tí gbogbo ayé máa gbọ́ àbí nǹkan táwọn èèyàn díẹ̀ máa gbọ́. Ìgbà yẹn nǹkan tí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ni wípé ó jẹ́ kí àwọn èèyàn rí mi pé kí wọ́n ní èèyàn kan tún leléyìí nǹkan tó dẹ̀ ń ṣe ó dẹ̀ ń pọ́ fẹ́ yàtọ̀ díẹ̀. A rí owó bẹ́ẹ̀ kò ń ṣe owó tí a lè sọ pé owó gidi. Nǹkan tó dẹ̀ tún dùn mọ́ mi pé gbogbo àwọn tí mo gba owó lọ́wọ́ ẹ̀ mo lè fún wọn lówó wọn padà pẹ̀lú pé ẹ gba díẹ̀ sórí ẹ̀. Bó ṣe ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ nípa tó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣá. Kí ni nǹkan tí Bọ̀dá Báyọ̀ fi yàtọ̀ sí ẹlòmíì tí ó ń ṣe iṣẹ́ tíátà? Ìbéèrè yẹn àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi ní gbogbo ìgbà. Nǹkan tí n bá kọ́kọ́ sọ ni wípé ṣe rí nǹkan tí èèyàn bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ dáadáa. Ẹ̀kọ́ tí mò ń sọ yìí mi ò ní kéèyàn lọ sí iléèwé ẹ̀kọ́ gíga kó lọ lo ọdún 5 ọdún 4. Ẹni tó fẹ́ jẹ́ actor nsìn kó lọ síbì kan tí wọ́n ń pè ní acting school kó lọ kọ́ bí wọ́n ṣe ó lè jẹ́ bí oṣù 3 péré ni ó lè jẹ́ oṣù 4. Ẹni tó fẹ́ ṣe kámẹ́rà kò ṣe dandan pé kéèyàn lọ sí yunifásitì láti lọ kọ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti kọ́. Nǹkan tí èmi rò pé ó jẹ́ nǹkan táwọn òyìnbó máa ń pè ní foundation ìpìlẹ̀ fún mi ní ẹ̀kọ́ tí mo kọ́kọ́ ní. Ẹ̀kọ́ yẹn ló wá jẹ́ kí gbogbo nǹkan míì tí mò ń ṣe kó máa dàbí gbà pé bọ̀bọ́ yìí ó máa tiẹ̀ yàtọ̀ kìnnìkan nǹkan tí èmi rò nìyẹn. Téèyàn bá fi lè ní ẹ̀kọ́ tó dẹ̀ ní ìpìlẹ̀ tó strong nǹkan téèyàn bá ń ṣe á máa yàtọ̀ sí táwọn tó kù. Sí táwọn tó kù tí gbogbo àwọn èèyàn ń rí. Bẹ́ẹ̀ni. Nínú àwọn iṣẹ́ tẹ́ ti wá ṣe ó tẹ̀ ti tó bí fíìmù mélòó tẹ́ ti fi owó ara yín yà? Bàtà bá ń kà ń sìn àwọn ètí mo ti á ti tó bí 10. Mo dẹ̀ ti káṣà ni mò ń ṣe ẹyọ kan lọ́dún kan. Bẹ́ẹ̀ni. Ṣé lè dárúkọ díẹ̀ fún wa náà? Mo ṣe ìjà ọkàn ni mo kọ́kọ́ dárúkọ. Àlá mi, a ṣe Ríchì, Ìyá àtọmọ, mo tún ṣe Ẹbí mi ni, mo tún ṣe Àtàndá pẹ̀lú àwọn olóyìnbó tá tún ṣe. Mo ṣe kan tá ń pè ní Dark Side ìyẹn a gbé lọ sí sinimá. Mo tún ṣe àwọn ìkan African Woman, ìkan tá ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn ìyẹn mo yà nígbà tí mo lọ sí òkè òkun ni ìyẹn a pè yẹn ní Made in Nigeria ìyẹn ò tí ì jáde ìyẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sinimá ni. Káṣà ni mò ń ṣe ẹyọ kan lọ́dún kan. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bọ̀dá Báyọ̀ lórí ètò yìí abala ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín la fẹ́ lọ báyìí. Abala yà sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè bóyá ó rú wọn lójú ni o bóyá nígbà tí wọ́n ka nǹkan kan kò yé wọn nípa yín. A wá wò pé kí ló dé tá àǹfààní yẹn lẹ̀ wípé nígbàkigbà tẹ́ bá wá sórí ètò yìí kí wọ́n béèrè àwọn ìbéèrè ẹ dá wọn lóhùn. Ẹ̀rù ti ń bà mí báyọ̀. Kí ló dé kí ni ń bà yín lẹ́rù? Àwọn tó ní ìbéèrè wọn ní àwọn tó tún fẹ́ gbóríyìn fún yín àwọn yẹn náà wà.
àmì mi ò mọ nǹkan tí wọ́n fẹ́ bí yín abala yìí òun là ń pè ní ojú abẹ ṣó yá ká sojú abẹ ńkọ́ ó yá ìjà sojú abẹ ńkọ́. Orúkọ mi ni Adébíyì mo dẹ̀ ń sọ̀rọ̀ láti ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ifẹ̀. So mo ní question lọ Mr. Bayo pé wọ́n máa act wọ́n dẹ̀ máa ń direct, so báwo ló ṣe wà ó ṣe rọrùn fún wọn láti infuse directing àti acting pọ̀, and adẹ̀mọ̀ pé àwọn ló máa ń direct Once Be a Millionaire. So mo question ni pé kí ló ṣẹlẹ̀ Once Be a Millionaire wọn kì í tẹ̀lé bó ṣe máa ń tẹ̀lé tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ Once Be a Millionaire ó wà among the biggest shows in Nigeria, but ní sinmi dáì pé wọ́n ti wá lọ lose àwọn viewership wọn díẹ̀díẹ̀. So kí ló ń ṣẹlẹ̀ sí wọ́n ti stop láti máa direct ẹ̀ ní àbí wọ́n ti ṣe project mi kò jẹ́ kọ́ ní time fún Once Be a Millionaire. ẹ dá wọn lóhùn. ok àkọ́kọ́ òun ni wípé téèyàn bá jẹ́ olùdarí kó tún máa wá ṣeré nínú eré èèyàn gbọ́dọ̀ ní àwọn tí èèyàn lè fọkàn tán téèyàn lè gbẹ́kẹ̀lé pé wọ́n wà lẹ́yìn èèyàn wọ́n ń wò ó látìgbà tí mo ti ń ṣe sinimá nǹkan tí máa ń ṣe ni pé máa ń ní ẹni tí à ń pè ní amúgbálẹ́gbẹ̀ẹ́ tóun náà mọ̀ nípa sinimá dáadáa jẹ́ pé tí èmi bá wà lórí ìtàgé òun máa lè máa wò ó pé òkè nǹkan tá a jọ sọ lélẹ́yìí ó ti ń kúrò ń bẹ̀ o tí ì kúrò ń bẹ̀ o ìyẹn bẹ́ẹ̀ a ṣe máa ń ṣe nìyẹn gbogbo ìgbà tí bá dẹ̀ tó bá jẹ́ pé mi mò ń darí èmi mo tún wà lórí ìtàgé ó máa tá a bá ti ṣe tán màá lọ wò ó dáadáa pé kó ba lè dá mi lójú pé nǹkan tá a ṣe ó dáa irú nǹkan báyẹn ń gbà mí ó máa ń jẹ́ kí ó máa ń gba àsìkò àmọ́ torí pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kó wà dáadáa kó dánmọ́rán a gbọ́dọ̀ jókòó káwò dáadáa bí mo ṣe máa ń manage tí mo máa ń mú gbogbo ẹ̀ papọ̀ nìyẹn tí n bá ń ṣe olùdarí àti tí n bá ń ṣe orí lórí ìtàgé nípa Who Wants to Be a Millionaire mi ò kì í ṣe agbẹnusọ fún àwọn tó ń ṣe Who Wants to Be a Millionaire mo kàn jẹ́ olùdarí Who Wants to Be a Millionaire àmọ́ mo lè sọ̀rọ̀ nípa ẹ̀ díẹ̀ wípé ṣe rí nǹkan táyàn bá ti ń ṣe fún bíi ọdún mẹ́tàlá ọdún mẹ́tàlá Who Wants to Be a Millionaire àti ń wò fún ọdún mẹ́tàlá ó ti dàbí bí ìgbà téèyàn mú mi ó ti di nǹkan ara wa so kò jọ wá lójúmọ́ a kàn lè wò pé àwọn òun náà ṣe yìí káwọ ìgbà míì wọ́n á ṣe nǹkan míì tó jẹ́ pé inú gbogbo á máa dùn so ó ti di nǹkan táwọn èèyàn máa ń pè ní a way of life bí ìgbésí ayé bí ìgbésí ayé so kò ń ṣe pé bóyá àwọn èèyàn ń wò mọ́ bẹ́ẹ̀ ó kàn ti di nǹkan tí because èèyàn tẹ́ bá ti mọ́ra yẹn tí ń wò pa eléyìí wà ń bẹ̀ mo gbóríyìn fún àwọn tó ń ṣe o torí mi ò rí nǹkan kan mi ò tí ì rí program náà tó jẹ́ pé ó dúró báyẹn fún ọdún mẹ́tàlá. Orúkọ mi ni Olóyèdé Dámilọ́lá àdúgbò bíi ta wà yìí òun ni Orísunmibáre ní ìlú Òṣogbo. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Bayo Alawiye ó máa ń ṣeré tó máa ń kọ́yàn lọ́gbọ́n tó máa ń fúnyàn ní òye. Àdúrà mi ni pé Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ máa gbé wọn débi gíga. Àwọn eré oríṣiríṣi tí ẹ máa ń gbé jáde ṣé wọ́n máa ń bá yín kọ́ ni àbí ìmísí yẹn máa ń wá fún yín? Gbogbo èyí tí mo sì ti ṣe títí di àsìkò yìí fúnra mi ni máa ń gbé wọn jáde ìgbà míì màá kàn sọ fún èèyàn kan tó máa bá mi kọ́ ni èmi náà ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo máa ń kọ́ fúnra mi ìgbà tó yá ó yé mi wípé mi ò lè ṣe gbogbo ẹ̀ nǹkan tá a máa ń pè ní creative world oríṣiríṣi èèyàn gbọ́dọ̀ fi oríṣiríṣi nǹkan sí tó bá jẹ́wọ́ nìkan ló ń rò nígbà míì ó kàn máa lọ ọ̀nà kan ni àmọ́ tí n bá gbà tó bá jẹ́ pé èmi mo sọ ìtàn ẹ̀yin lẹ́kọ́ ẹ lè fi experience tí yín sí ń bì níbẹ̀ yẹn nǹkan tó máa ń jẹ́ ká ṣe báyẹn nìyẹn. gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Bayo Alawiye ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kùn lẹ́nu wọn yìí ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè yín kẹ́ máa fi ránṣẹ́ sí nígbà míì tí bọ̀dá Bayo bá tún wá sórí ètò yìí wọ́n á jẹ ẹyin ní ihò àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀dá Bayo. bẹ́ẹ̀ ni o. eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí pàápàá bóyá ẹ̀ ń wò pé mi ìdẹ bá wọn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ApreelTV ó ti wà GbajumoTV ìyẹn pàápàá
ó tún wà. Ẹ bá wa dòwò pọ̀, ẹ lọ wò wá lórí ApreelTV Plus, GbajumoTV, ẹ wò wá lórí Twitter, lórí Facebook àti lórí Instagram pàápàá. Gbogbo àwọn èyí tá a ti ṣe sẹ́yìn pátápátá tẹ́ ẹ̀ láǹfààní àti wò tẹ́lẹ̀, gbogbo ẹ̀ lẹ máa bá níbẹ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀. Ẹ̀yin èèyàn mi, orúkọ tèmi ni Alexander Ọmọṣàbí. Gbajúmọ̀ ètò ní Gbajúmọ̀. Nítorí náà ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí, nítorí pé ẹni tó bá wo Gbajúmọ̀ lòun náà. Tó bá dẹ̀ fẹ́ Gbajúmọ̀, máa wo Gbajúmọ̀. Ẹ ṣé. Abala tèmi àti ìfẹ́ wọ̀ ní ìsìn, abala ta fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè, ìṣe àti àṣà Yorùbá òun ni. A pè ní ṣòláyà. Ẹ jókòó dáadáa. Ọ̀dà Báyọ̀ ṣe láyà. Yorùbá ní lọ́ra láti fèsì bẹ̀ yára láti gbọ́rọ̀. Mo ṣe ń lọ́ra báyẹn. Èmi àti ẹ̀fún yín lásìkò tẹ́ bá fẹ́. Mo láyà. Ẹni ló bá tán. Ṣùkú tó wà níwájú èmi àti ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà náà. Ẹ máa mú 3 nínú 10 yìí. Màá dẹ̀ bí ẹ̀dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn. Ṣó ti yá? Ẹ jẹ́ á bẹ̀rẹ̀. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀. Kó má bàa dàbí pé òjòrò wà ń bẹ̀. Àti pé pàápàá bóyá mo ti ràn yín lọ́wọ́ ni kí àwọn ètò rọ̀ kan lè wà sókè. Ó yẹ mú 3. Ok. Ẹ jẹ́ á tún rò papọ̀. Ẹ tún rò pọ̀. Kọ́lọ̀ wa mú ikú wá jẹ́ tó. 3 péré ló wà ń bẹ̀. Ìbéèrè ìkẹta tó jẹ́ àkọ́kọ́ tí máa bi yín. Ẹranko wo ni kò ní oúnjẹ méjì ju obì lọ? Obì. Bẹ́ẹ̀ni, obì nìkan ló máa ń jẹ. Ẹranko dẹ̀ ni. Mi ò mọ̀. Ìkì. Bẹ́ẹ̀ni, kò ń jẹ nǹkan míì àfi obì. Ìkì. Bẹ́ẹ̀ni, ìkì. Tí wọ́n bá búyàn pé ó ń jẹ obì bí ìkì. Ẹranko yẹn ni wọ́n fi ń wé. Ìkì. Bẹ́ẹ̀ni. Èèyàn máa ń gbọ́n sí lójoojúmọ́. Bẹ́ẹ̀ni. Ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkejì tí màá kà fún yín. Òṣùpá abẹ́ ìtì, arọ̀mádélé ọ̀lẹ, irúfẹ́ oúnjẹ wo ni Yorùbá ń kì bẹ́ẹ̀? Arọ̀mádélé ọ̀lẹ. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ fi agbárí gbé ni. Ọ̀lẹ ò kì í jẹ́. Mo fẹ́ fi agbárí gbé náà ni. Ṣé iyán ni a fẹ́ pè ní? Ẹ dẹ̀ wá gbà, kí ló dé tẹ́ ẹ rò bẹ́ẹ̀? Arọ̀mádélé ọ̀lẹ, ọ̀lẹ ò kì í jẹ́ bí ó ní agbára téèyàn máa fi ṣe. Ẹ pàtẹ́wọ́ fúnra yín bàdá báyìí. Ẹ gbà. Ìjìnlẹ̀ ni téèyàn bá rò dáadáa á mọ̀. Ìbéèrè kẹwàá tó jẹ́ ìkẹta. Irúfẹ́ oúnjẹ wo ni Yorùbá ń pè ní olúkòtí? Olúkòtí. Olúkòtí. Mo tún fẹ́ wò bóyá mo lè ro bí mo ṣe rò yẹn ni. Ẹ tún rò ó. Ẹ tẹ̀ jẹ́ kí n jẹ́ ayín sí díẹ̀. Ó ní nǹkan kan tó fẹ́ jọra láàárín àwọn méjèèjì. Láàárín tí mo kọ́kọ́ dárúkọ. Àwọn nǹkan tó fẹ́ jọra wọn náà pọ̀ báyẹn. Àfi tá a bá máa sọ pé olúkòtí. Olúkòtí. Kò ń ṣàmàlà. Mo ti gbé gbági. Tí wọ́n bá. Ẹ ràn mí lọ́wọ́ díẹ̀ sí. Òun náà mò ń wo bí n ṣe fẹ́ ṣe bóyá ẹ̀bùn tẹ́ bá jẹ iṣẹ́ àjọpín. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ìyẹn ni mo ṣe ní mo ilé tiraka o. Nǹkan tí wọ́n fi ń ṣe nǹkan tí. Wọ́n fi ń ṣe yán. Náà fi ń ṣe. Àmàlà funfun. Àmàlà dúdú. Ìyẹn náà fi ń ṣe yán. Ọmọ kọ̀ọ̀kan náà ni. Bọ̀dá Báyọ̀. Ẹ̀bà. Bọ̀dá Báyọ̀. Ẹni nǹkan tó fi ń ṣe yán.
iṣu náà fi ń ṣe yan iṣu náà la fi ń ṣe ó ti yé mi iṣu. ẹ dẹ̀ wá dá gbogbo ẹ̀ pé báwo wá ló kan iṣu àtàmàlà. ẹ má bínú. olùkọ́ tí iṣu ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ẹ má rò pé ẹ gbà yẹn tán o ìdajì lẹ gbà ó jẹ́ kan àtààbọ̀ tẹ́ gbà. ayé mọ́ra wọn náà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ ti ẹ̀ gbìyànjú ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ òun ni pé a fẹ́ fi máa dára wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìwòyí àfi òyìnbó bíi ọ̀pẹ́ rẹ̀ ṣe báwa náà rè. Yorùbá yìí tiẹ̀ wá di nǹkan abala yìí kí wọ́n máa wò nílé lóòrèkóòrè kí wọ́n máa yé wọn pé a fẹ́ sọ àṣà wa nù a fẹ́ sọ ìṣe nù Yorùbá tiwa ni nǹkan tiwa náà dẹ̀ ni. ẹ ṣé abala tá à ń lọ bọ̀dá Báyọ̀ abala gbajúmọ̀ ń jó ni ẹ jẹ́ kémi àti yín ká fẹsẹ̀ rajò. a gbìyànjú díẹ̀. ká gbìyànjú. ẹ jẹ́ gbìyànjú. ó yẹ ẹ jẹ́ lọ ẹ bá ń gbóhùn sókè lọ. Bayo ijó mi ò lè jó láti gbalẹ̀ ayé mi là. èyí tẹ́ wá jó yìí kọ́. mo gbìyànjú náà ni. ẹ dẹ̀ wá gbìyànjú. bọ̀dá Báyọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa níhò a máa rí yín bá gbogbo dáwọ́lé yín pátá a máa yọrí sí rere o. kẹ́ tó wá máa lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn. nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Taros J Fabrics tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Tọ́pẹ́ àwọn náà wọ́n ní àwọn máa ń nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ tẹ́ máa ń ṣe lóòrèkóòrè eléyìí náà tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Alhaja Shine wọ́n ní pé nígbà tí ẹ bá wá sórí ètò yìí ńkọ́ ká rí dájú pé a fún yín ní ẹ̀bùn yìí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣeun gan-an bá a ṣe máa ń sọ ọwọ́ yín á máa ròkè o. àmín. inú mi dùn pé ẹ pè mí mo dẹ̀ fi dá yín lójú wípé gbogbo nǹkan tí à ń ṣe tó jẹ́ pé inú yín fi ń dùn gbogbo ẹ̀ náà la máa ṣe ẹ bá dẹ̀ fún pé wà ń jọ mi lágbára Ọlọ́run àyọjú. ẹ ti yọjú. ẹ ṣeun. Adédoyin fẹ́ máa dágbére báyìí pé ilé ti tó lọ mi ò wá ní lọ láì jẹ́ kó máa yé wa pé kí ni sèmi títí ń kọ̀ òun láwo sèmi títí sèmi jìnà láwo sèmi jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé ká bá ni délé ńkọ́ kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi àti bọ̀dá Báyọ̀ sí gbogbo yín tẹ̀ ń wò wá pátápátá òun ni pé ayọ̀ àti ìdùnnú tá a fẹ́ fi yín sí báyìí òun náà ni màá tún bá yín nígbà tí n bá tún wá kó tó wá dìgbà náà ńkọ́ láyọ̀.